Yorùbá náà sọ pé obìnrin yìí jẹ́ Kumolu. Wọ́n ní lítọ́bìnrin bá ti ń jẹ́ Kumolu, a jẹ́ wípé ikú ti mú àwọn ọkùnrin tàbí akọnilé wọn lọ ni. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní orí ọ̀fẹ́ àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kí ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá, àjọ máa gbádùn ara wa, àjọ máa jẹ gbádùn ẹ̀. Ǹjẹ́ kí lorúkọ sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní o? Kumolu ò ní sinimá yìí. Tí ẹ̀yin ò bá ti wò Kumolu, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ Kemity TV, ẹ tẹ̀ síbẹ̀. Tó bá ti gbé Kemity wá, ẹ tẹ Kumolu sí, ó máa gbé jáde wá fún yín gàràgbà. Bẹ́ẹ̀ ni, Kumolu ní sinimá látọwọ́ Kemity gangan fúnra ẹ̀. Yẹn tá a mọ̀ sí CD, yẹn ni sinimá yìí ti jáde. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà ńbẹ̀ àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀. Àwọn bíi Kemity gangan, Ogboluku, Lalude, Abeebi, Ìjẹ̀ṣà ẹkùn, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá Kumolu. Nínú sinimá Kumolu láti rí CD alágbára mámèrò bàbá ọ̀lẹ tó jẹ́ wípé bàbá ẹ̀ tó jẹ́ Lalude ti gbé agbára wọ̀ nínú, ti gbé wọ̀ lẹ́nu. Ó ti wá di kànrànjẹ́gbọ́n sáàárín ìlú, ó ti di kànrànjẹ́gbọ́n sáàdúgbò. Bó ṣe ń ṣe kúkúrú lọ́ṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe gíga lọ́ṣẹ́. CD Ọlọ́run ló ní CD o. CD wá di nǹkan sí àárín ìgboro. Kumolu wá di nǹkan sí ọba ìlú lọ́rùn, ó di nǹkan sí àwọn ìjòyè lọ́rùn. Tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọmọ ìjòyè tó rí sédéfé lọ́jọ́ wedding ẹ̀, ó ní tún ti CD pa níbẹ̀. Ẹ má jẹ́ kí n sọ sinimá yìí jìnnà. Ẹ lọ sórí ìkànnì YouTube, ìbẹ̀lẹ̀ tí máa rí sinimá yìí wò. Kumolu ni láti ọwọ́ Kemity. Ní sinimá yìí ni ló ti wá. Nínú sinimá yìí láti rí Kumolu èyí tí a mọ̀ sí Kemity tí bàbá yìí gbàgbára lé lọ́wọ́. Tó jẹ́ pé agbára àwọn èèyàn ló fi ń ṣe lọ́ṣẹ́ káàkiri. Ṣùgbọ́n wá bù sí gàdà, ó bù ṣe gèdè. Kemity lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ògùn yìí máa ń gùn káàkiri ni. Àwọn akọni ènìyàn, àwọn bíi Arinanja, àwọn náà wá ní yes, àwọn fẹ́ dẹnu kọ CD o, torí pé alágbára ni òun. Àwọn alágbára làwọn náà làwọn sì lè ṣe kíni, àwọn lè ṣe ọkọ ẹ̀. CD dẹ̀ jẹ́ kó yé wọn wípé kò sí wàhálà. Ẹ mọ̀ pé alágbára ni mí, tóun bá dẹ̀ máa lọ́kọ alágbára gan lòun fẹ́. Ṣùgbọ́n bó ṣe wá jẹ́ pé ẹ̀yin alágbára méjì lè ti wá fi ìfẹ́ hàn láti fẹ́ èmi CD. CD wá jẹ́ kó yé wọn wípé àfikán fi gagbága o, àfikán fi agbára hàn. Ọjọ́ pé ọjọ́ kò, àwọn méjèèjì lọ gbàgede lóòótọ́ láti fagbára hanra wọn, láti mọ ẹni tó lágbára jùlọ nínú àwọn méjèèjì. Ìkíní gbìyànjú gbogbo agbára ẹ̀, kò rí kejì borí o. Ìkejì náà gbìyànjú gbogbo agbára ẹ̀, kò rẹ́ni kìíní borí. Wọ́n jà títí ẹnìkan wọ́n ṣẹ́gun ẹnìkan. Ó wá kẹ́ni tí ó fẹ́ CD o. CD bá rò pé tó bá ti wá rí bẹ́ẹ̀, kẹ́nìkan wá sọ ẹnìkan dàdó, kẹ́nìkan sì gbé ẹnìkan mì. Ẹni tó bá gbéyàn mì yẹn gan òun fẹ́ o. Ẹ jọ̀ọ́, ṣé sinimá yìí ṣó máa possible? Ìyẹn ni pé ṣó máa ṣeé ṣe fún Arinanja láti sọ ẹnìkejì ẹ̀ dàdó láti gbé mi? Àbí ẹni tí wọ́n ní kí Arinanja sọ dàdó gan ló máa sọ Arinanja dàdó tó máa gbé mi? Ẹ wò nínú sinimá Kumolu, ibẹ̀ ni gbogbo èyí ti ń ṣẹlẹ̀. Ẹ má gbàgbé orí ìkànnì YouTube lẹ ti máa rí wò ní Kemity TV, ìbẹ̀lẹ̀ ti máa rí Kumolu. Ẹ bá wá ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube tiwa náà. Ẹ má gbàgbé ẹ̀kan ra bá wa ṣe kí ni bá wa tẹ subscription button àti notification bell. Inú mi á dẹ̀ dùn láti rí ọwọ́ yín ní comment section. Báwo lẹ̀yin ṣe rí sí nínú sinimá yìí? Agbára tí CD ń lò yìí, ṣó ti yẹ kó máa lo bó ṣe ń lò yìí? Àbóyẹ kó fira pamọ́ ni? Kẹ́lẹ́ rò kó máa ṣẹlẹ̀ ní part 2. Ṣé Arinanja máa gbé kejì ẹ̀mí ni àbí kejì ló máa gbé Arinanja mi? Ẹ wò ó, inú part 2 Kumolu ní gbogbo ló máa wà. Ẹ ṣé púpọ̀. Ṣẹ̀ṣẹ̀ gbọ́lọ̀ kò ní jẹ́ kí n rí mi ṣẹ̀ṣẹ̀ gbọ́lọ̀ fúngbà.